bá wù mí máa kúrò ọmọ kókó olólùfẹ́ wù mí máa rọ̀ mọ́rùn rẹ̀ o ìyá tòun tẹ̀gúsí o Adéyẹmí tòun tàlájọkẹ́ náà kúkú ni alájọkẹ́ o alájọkẹ́ ọlọ́jọ́ òbí tó onítẹ́ni ọ̀làgbéra lẹ́kọ̀ọ́ dìde Adéyẹmí ní pé bí ọlọ́gbẹ̀rọ Adéyẹmí ní pé bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ o ó ní pé bí ọlọ́gbọ́n ìwọ ọ̀fà o alájọkẹ́ o every 18th of February ní ìṣọjọ́ òbí rẹ̀ kórìjọ ògbóbi olúgbogbo tí í gbó ọdọọdún lọ́rọ̀ gbòǹgbò ọdọọdún lẹ́rù wà wá o ọdọọdún lòbí wà lórí àti ọdọọdún ló mọ ọbẹ̀ nínú owó mama etri mọ́ ń gbọ́ o mama Bímbọ́lá mama Bọ́lájí mama Bíọ́lá mọ́ ń gbọ́ dídùn ẹnu mi àṣeyí ṣá ọmọdún ọdún àdìrẹ ọdún dùnú ọdún owó ọdún ọlá ọdún ẹ̀kú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ló mọ̀ ṣe láṣẹ aláwùrà bíi tẹ́ni ọ̀la o Adéyẹmí ní mú ọ̀dẹ́lé àwọn tó bí ọlọ́mọ ọmọ Adélé tèjìtèjì mọ́ ọgbọ́n dídùn ẹnu mi mẹ́bí wọ́n lọ́ máa pẹ́ lóye máa ṣe ìṣe nílé bàbá tó bí ọlọ́mọ ìlà ọmọ wọn lájà ṣẹlẹ̀ ọmọ onísàárà mọ́gá ọmọ oníbú ìyálùmọ́ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ìṣiṣẹ́ bọ́kọ́dọ̀ mọ́kẹ́ ọmọ àkàṣàṣẹ́ bọ́kọ́dọ̀ mọ́sàn Àjọkẹ́ o àti ṣin àtàkàṣà làmújọ ńlá lájà ṣẹlẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan ni aláṣẹ tẹ́ni touch makeover mọ́ ọgbọ́n dídùn ẹnu mi ìgbà yẹn tó dùn yóò wá nìkan láéláé àṣeyí ṣá ọmọdún ọdún ayọ̀ lọ́sí ìmọ̀ṣẹ́ ọmọ ọlọ́tí ọmọ oníṣàhó ọmọ òkè gbóbí olóhò méje àgbààgbà ṣàhó olóhò mẹ́ẹ̀ẹ́dínlógún lé bàbá tó bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọn lọ máa báyàwó jowú lẹ́kẹ̀ ìyàwó já tiẹ̀ lẹ̀ tán aya lọ́jọ́ mú fi tiẹ̀ ń re lájà ṣe lélẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan ilé ọmọ aníwọ̀ nílé má nìka níkù nílé bàbá tó bí ọlọ́mọ bó o bá níwọ̀ nílé má fi ṣe bí Àjọkẹ́ bó o bá níwọ̀ nílé má fi ṣe ìgbà ìwọ̀ lẹ́ ń lò lọ́jọ́ tó ogun bá dé àní lọ́jọ́ tó tẹ́ bá dé lẹ́ ń lò wọ́n lé bàbá tó bí ọlọ́mọ a kì í lọ́wọ́ fẹ́ni ìkejì fọ́rẹ́ ẹni lọ́jọ́ mu nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ àníwọ̀ nílé má lógun ká níkùn Àjọkẹ́ o mẹ́bí wà lọ́mọ lọ́fà mọ̀jọ́ léye iye tó bí ọlọ́mọ ọmọ àbíṣu tó kọ ọmọ àbíṣu táyà gbàjà pẹ́ẹ́pẹ́ mo kúnlẹ̀ wò báyọ̀ lọ́jọ́ mọ́ ọ̀kí ọlọ́fà ló lọ́fà Ọlálọ́mí ọlọ́mọ lọ́lọ́mọ gbẹngbẹlẹ kúlà ayòkù ń dá ara lábídùn alùkóso ọlọ́fẹ́ ẹgbẹ̀fà alùbẹ̀mbí ọlọ́fà ẹgbẹ̀je alùkìrì ìjẹgbin ọlọ́fẹ́ ẹgbẹ̀ ẹ̀ẹ́dógún o. ẹni ọ̀la o mo ní òpè alẹ́kọ̀ọ́ di ìdè o ayé Adéyẹmí mọ́ ń gbọ́ o mo ní òmọ́ ọ̀gbọ́n dídẹ̀nu mi Ìjẹ̀bú nílé o Ìjẹ̀bú nílé àwọn kan tó fẹ́ tọwọ́tọwọ́ ní Ìjẹ̀bú ń dé tọwọ́tọwọ́ ní Ìjẹ̀bú ń sùn òòṣà jẹ́ǹdà bí onílé yìí ni wọ́n fi wípé ìtọ́ Ìjẹ̀bú owó wo dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó Ìjẹ̀bú tí ó ń bára mọ́tò wọn máa kọ́lé láńlá Ìjẹ̀bú tí ó ń bára mọ́tò wọn máa kọ́lé láńlá ọmọdún máa dé ọmọ aládìyẹ ògògò mọ̀gà tó lọ rẹ̀ ẹyẹ bí ẹ̀yìn àwọ̀ kì ìgbìnkìn ní ọmọ àfíjú Ìjẹ̀bú tí ń fọpọ̀ ẹja pènà ó pẹ́ tóun bá yàjò ó pẹ́ tóun bá tọjọ̀ bùdé o ohun amọ̀kò ìjọba nígbó rẹ̀ mọ́ àbíkí owó solóko bí ẹ̀wẹ̀lẹ̀ l'Adéyẹmí
Ìjẹ̀bú tí ó bá ra mọ́tò wọn máa kọ́lé ńlá. Gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́. Àjọkẹ́ o, màmá A3 bó gbọ́ dídùn ẹnu mi, aláṣẹ tẹ́nì touch makeover. Oṣọdún ọdún yìí kó o má fọdún èyí ṣe mọ́. Ìgbà ẹ tó ń dùn yóò wá nìkan. Ìgbà alẹ́ rẹ tó ń tòrò yóò ní dojúrú. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe. Ayé òní pa ọmọ òní gbéléwò rọ òde òní ṣe èdè oníṣòótọ́. Ṣẹ̀kẹ̀rẹ̀ báwọn ròde bànújẹ́. Ayé rẹ ọdún òní pọ́pọ́n ná láṣẹ lẹ́dùn Mare. Òní tọ́nà wo òkú ọmọ. Òní tọ́nà wo òkú ọkọ láṣẹ lẹ́dùn Mare. Àpamọ́wọ́ owó ayáre lọ́dẹ ọkọ. Ẹni rẹ lọ́dẹ ọkọ. Adéyẹmí ní Àmọ̀kẹ́ báńkáyàrá lọ́dẹ ọkọ̀ tí ń ṣọjọ́ ìlò ní koríjó gbòbí olúgbogbo tí í gbó. Koríjó gbòbí olúgbogbo tí í gbó nínú owó, nínú ọlá, nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ kúkú ni. Alájọkẹ́ o, Alájọkẹ́ àyà Adéyẹmí tí ń ṣọjọ́ ìlò ní oníkanjú kú níkú níre wèrèwé oníjẹrù rẹ sílẹ̀ fẹ́lú mi láṣẹ lẹ́dùn Mare. Kó jẹun ọmọ, kó jẹun ọkọ. Àṣọdún mọ́dún ní ṣàwọ̀ àṣọdún mọ́dún o. Àṣọrò mọ́rò ní ṣàwọ̀ àṣọrò mọ́rò o. Tó bá dá mọ́dún, tó tún dá mọ́dún, tó tún dá mọ́dún kájọ fà ikú dẹ́gbẹ̀ẹ́ra ni. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe. Àmọ̀kẹ́lẹ̀ mi ń jẹ́. Ojú ló bá ṣe méjì wọn àwo orun ẹsẹ̀ ló bá ṣe méjì wọn ìyè. Bíbá ṣe méjì wọn àjọ okó téńté ńlẹ̀ bá tó bí mi lọ́mọ. Àjọkẹ́ òkú ọjọ́ òbí tó ní koríjó gbòbí olúgbogbo